ó ní níwòyí ọ̀la a ó ta ọ̀wọ́n ní ọ̀pọ̀ lẹ́nu bodè kan náà. Ìlú Samaria, ìlú tó jẹ́ pé ó dára ó jẹ́ ìlú Ọlọ́run, ṣùgbọ́n gbogbo nǹkan wọn kò sí oúnjẹ, àwọn èèyàn yára wọn jẹ. Nǹkan tó fẹ́ sọ Nàìjíríà dà nìyẹn. Wọ́n jẹ ara wọn, wọ́n dájú, kò sí nǹkan kan mọ́, kò sómi, kò sí nǹkan kan. Ṣùgbọ́n wòlíì Ọlọ́run sọ̀rọ̀ nítorí pé ó ní níwòyí ọ̀la ó ní wọ́n máa ta ọ̀wọ́n níbi tó ti ń ta ọ̀wọ́n yìí, wọ́n máa ta ọ̀pọ̀ ńbẹ̀. Ọ̀túnba sọ pé kò lè rí bẹ́ẹ̀, ìyẹn Ọ̀túnba yẹn dàbí bíi pé minister of bóyá importation àbí kíní kan or current affairs minister. So nítorí ó ti wo things, ó ti wo pé níbo ni kò sọ́nà ogun dé wà everywhere, kò sọ́nà jàre, kò lè rí bẹ́ẹ̀. Wòlíì wá dá lóhùn pé wàá fojú ẹ̀rí pa níbẹ̀ òòlù jẹ́ níbẹ̀. Ẹni tó bá ní Nàìjíríà ò dáa tó lọ ń kọ́mẹ̀ntì pé Nàìjíríà ò dáa, tí Ọlọ́run fi ìran hàn mí, ṣé èyí tí mo sọ ní ìsàlẹ̀ ṣé kò rí bẹ́ẹ̀ ni? Ṣé èyí tí mo sọ láyé àwọn gómìnà ṣáájú ṣé kò rí bẹ́ẹ̀ ni? Ẹni tó bá ní Nàìjíríà ò dáa ó máa fojú ẹ̀ rí, ṣùgbọ́n kájákà rẹ̀ sí pé Nàìjíríà dáa ló máa pa onítọ̀. Nàìjíríà ń bọ̀ wá dáa. Èmi wá ń gbàdúrà pé kọ́lọ́run bẹ̀rẹ̀ lásìkò Tinubu, àdúrà tèmi nìyẹn. Ṣùgbọ́n kí bàbá stop irú ọgbọ́n tó rẹ́ pé èèyàn lọ mú wá fún wọn, kan sọ fún wọn pé ẹ má ẹ̀fà sọ ká fún àwọn èèyàn tó ráwọn ọmọ tiwa fúnra wọn ọ̀nà 8,000 lójọ́. Ìyẹn fi ń yé wọn pé tẹ́ bá sọ pé fún wọn ní 80,000, Nàìjíríà ẹ ti sọ pé Nàìjíríà ò lè dá mọ́ nìyẹn. Ẹ fún wọn ní 80,000. Ìyẹn tẹ́ bá fẹ́ fún tẹ́ bá lè fún wọn, ẹ kówó yẹn lọ sínú epo, kẹ́ jẹ́ ká máa rí epo rà ship. Kan stop gbogbo ibi tán tí bá ti ń tepo sí, kan jẹ́ kí a máa rí epo rà, ká lè rí iná lò. Nǹkan tán lè ṣe nìyẹn. Kan stop, kan má fẹ́ ní bọ́dì lówó, kan jẹ́ nǹkan dẹra. Tí nǹkan bá ti dẹra, gbogbo ala máa experience ẹ̀. Èmi gba ìjọba Ahmed Tinubu ní ìmọ̀ràn gẹ́gẹ́ bí wòlíì. So in fact ìjọba wọn máa tó kárí mi lélẹ́yìí lójú tèmi. Kárí mi ni kò ní túmọ̀, orúkọ tí wọ́n lè fún nìyẹn, kárí mi. And then kárí mi yẹn ó ti wá Nàìjíríà tí wá gbọ́n jù bẹ́ẹ̀ lọ, kò jẹ́ anybody mọ́. Like irú èmi kò ní mínísì mi. Tó bá jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì lè bí nǹkan tí mò ń sọ yìí kàn gbọ́ ibi kan lọ jẹun ní any eatery kan jẹun ẹ̀kan ṣo, and I'm sure wọ́n máa jẹun ju 8,000 lọ. Nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì lè wò tó máa fi jọ́ọ̀jì àwọn èèyàn nìyẹn. So tí gọ́ọ̀mẹ̀ntì bá wò pé 8,000 oúnjẹ ìjókòó ẹ̀kan ni, so kan ṣọ́ra torí àwọn ọmọ tí wọn gan náà wọn kì í jẹun 8,000 yẹn lẹ́ẹ̀kan, bí oúnjẹ 25, bí oúnjẹ 100,000 léde làwọn ọmọ wọn ná. Alore TV. Alore TV. Kí sì ni ọjọ́ iwájú wa ní Nàìjíríà lọ́la? Ẹ ṣe olóòtú àndẹ̀múdẹ̀ kí gbogbo ọmọ Nàìjíríà lórí ìbéèrè tẹ́ béèrè, ìbéèrè tí ó ní agbára gan ni. Ṣé rí ẹ̀mí lèèyàn lè fi tọ ọ̀rọ̀ yìí. Tí n bá dẹ̀ fẹ́ fẹ̀mí tọ̀, tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀mí ní pé bí ìjọba yìí tó wà lọ́wọ́lọ́wọ́ yìí bá ṣe rí tó dára, tí wọ́n dẹ̀ sa oore ọ̀fẹ́ àti ọgbọ́n tí wọ́n ní láti ṣe akitiyan, ẹ jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà kó gbà bẹ́ẹ̀. Ọ̀rọ̀ mi máa dàbí pé àbí mi fẹ́ rí solution sọ̀rọ̀ náà ni. Mo fẹ́ rí solution síbẹ̀, solution gangan lọ̀rọ̀ tí mò ń sọ yìí. Mo ń sọ̀rọ̀ kan bẹ̀tì kò yí àwọn èèyàn. Bàbá ọlọ́lá jùlọ Ahmed Tinubu ààrẹ, èmi ń gbàdúrà fún lójoojúmọ́ kọ́lọ́run fún wọn ní ọgbọ́n ìmọ̀ àti òye láti lè ṣe. Ẹni nǹkan yìí ti bàjẹ́, ó bàjẹ́ rẹpẹtẹ sílẹ̀. Èjì ní pé tí wọ́n bá sọ pé kọ́ọ̀n tún wá ṣe tí wọn ò bá fi ìbẹ̀rù Ọlọ́run sí gidi gan, I'm telling you, ó tún sì máa ga jù báyìí lọ. Àdúrà ní ká máa gbà kí bẹ̀rù Ọlọ́run kó lè wọnú ọ̀rọ̀ ìjọba tó wà lọ́wọ́lọ́wọ́ yìí, because láìsí bẹ̀rù Ọlọ́run tán bá ní wọ́n fẹ́ ṣe kó wà òkè bó ṣe jẹ́ kó wà òkè, ó sì máa fẹ́ le díẹ̀ ju bó ṣe wà yìí lọ. Tí a bá lè gbàdúrà, tí Ọlọ́run bá lè rọ̀ níbi tó jẹ́ kó rọ̀, ó máa wálẹ̀. Bẹ̀tì Nàìjíríà sì máa dára, ọ̀rọ̀ náà ò lè yí padà. Ṣùgbọ́n epo tó sì ń lọ sókè yìí, orí epo nìkan lè ń sọ̀rọ̀, àwọn kankan míì náà sì máa wà tó máa lọ sókè, bẹ̀tì Nàìjíríà máa lọ bẹ́ẹ̀. Àdúrà tí mo ń gbà fún gbìyàn ni pé bí Nàìjíríà ṣe ń lọ sókè,
tọ́rọ̀ yẹn ń ga ní ìgbáyà yàn because nísìn gbogbo àwọn èèyàn ti fẹ́ di olè tán ọlọ́ṣà ẹni tó bá fẹ́ rìn nísìn tó bá ti rìn látago mẹ́sàn tí ò bá ṣọ́ ara ẹ̀ tó bá mú fóònù dání Nàìjíríà nísìn tí o ò bá mú fóònù yẹn dání dáadáa lórílẹ̀-èdè yìí tàbí wà ní mọ́tò bí wà ní kúrò pé àbórí ọ̀kadà even ní mọ́tò ààrẹ tó ò bá wind up glass tí o bá lọ gbé fóònù sẹ́nu wọn á mú fóònù kí ló fà á orílẹ̀-èdè yìí hot lọ 5,000 wọ mọ́tò ẹ̀dọ́nà èlò ló fẹ́ ná lóṣù nígbàtẹ́ nìkan ti ẹ̀fẹ́ sọ̀rọ̀ ọjọ́ kan ló ní àwọn ìjọba ṣètò kan fẹ́ máa fún yàn ní owó pélébé kan èmi ò kú ìwo tẹ́lẹ̀bì ń gbọ́ rédíò láti mọ orúkọ báyìí mo ní èlò lọ́nà fẹ́ fún yàn bóyá 8,000 àbí kíní kan ẹnìkan kan ń já gbọ́rọ̀ náà 8,000 ṣe ọ̀rọ̀ náà rí sà. wọ́n láwọn tí yà ń jẹ àwọn tí yà ń jẹ ẹ̀dùn náà tán bá fún yàn ní 80,000 lórílẹ̀-èdè yìí sà 8,000 mo mọ̀ pé 8,000 lẹ sọ pa ẹ̀ tán bá fún yàn ní 80,000 ní orílẹ̀-èdè yìí sà ẹ̀dùn náà ṣó lè tọ́ṣòro yàn mo fẹ́ kíjọba tó fẹ́ fún yàn ní 8,000 nítorí àwọn nǹkan ìmọ̀ràn kan wà tẹ́ pé téèyàn bá rò ó àwọn èèyàn gan á sọ̀rọ̀ síyàn bẹ́ẹ̀ ni àmì ẹ̀múdẹ̀ rí pé àwọn tó wà lórí ìjọba yìí wọ́n ti jẹ́ ọ̀jọ̀gbọ́n àti òmòye jùlọ àwọn kankan wà tẹ́ pé níṣẹ́ ló dàbí ẹ̀tàn jẹ lójú ẹni nílùú Nàìjíríà this time tí wọ́n bá wùwà náà ó ń dàbí ẹ̀tàn jẹ because àwọn fúnra wọn ní ọmọ ó jẹ́ kán wo ìtọ́ ń kó fún àwọn ọmọ wọn kán lọ rajà ó dẹ̀ jẹ́ kán wo ìtọ́ ọmọ wọn ná ọmọ ẹlòmíì ná 500,000 lóṣù ìwọ tó mú ẹ tí ò tí pé 30 years tó ń gbowó oṣù tó ná 500,000 tó wá fẹ́ fún ẹni tó ju ọmọ ẹ lọ ní 8,000 ìpé kó fi jẹun ẹ̀dọ́ náà ń gbọ́dọ̀ gbà sọ́pọ́ọ̀tì tẹ́yàn ọ̀rọ̀ yẹn ìyìnbẹ̀ ni mo dúró pé èmi ò gbọ́ o nítorí mi ò gbọ́dọ̀ kúrò orí òkè ni mo wà tí mò ń gbàwẹ̀ tí mò ń gbàdúrà so kò jẹ́ kí n gbé tẹ́lẹ̀ síwájú àti gbọ́ nǹkankan bẹ̀tẹ̀ àwọn tó gbọ́ mo ní so gbọ́rọ̀ yìí mo ní ọ̀rọ̀ yẹn ó dà pé Ọlọ́run máa ṣe ètò kan bẹ̀ yẹn á túbọ̀ fún àwọn adarí wa ní ọgbọ́n ìmọ̀ àti òye àti pé kán tó gbé nǹkan jáde kán wò pé ṣé nígbà táwọn bá pín mílíọ̀nù táwọn pín bílíọ̀nù ṣé irú eléyìí náà ló jẹ́ kán pín síta nítorí àwọn ọkàn wà tẹ́ pé á bu èèyàn tó bá sọ́gbọ́n kù pé kí ló dé why do you say this to your nation why do you say it kí ló mú ẹ tó 8,000 kí lẹ fẹ́ kán fi ṣe lóṣooṣù kò help rárá sà kò help poor kò tí ẹ̀ kò help rárá so it's better kí government má lọ síbẹ̀ rárá ojú ara àti tẹ̀mí mo fi wò pé kò help rárá tí government bá sọ pé wọ́n fẹ́ dánwó ẹ̀wò bí a tó máa gbọ́n fún wọn ní 50,000 bí a 40,000 àti àṣírà kóńgò ra ìgàrí tó yẹ pé àwọn mẹ̀kúnnù yẹn á ṣe kí ni wọ́n á máa mú lọ́sàn tá a fi pé bí bẹ̀tán bá fún wọn ní 8,000 tí ò tó wọ́n jẹun léèdè nítorí ó jẹ́ kán wo fúnra rẹ̀ pé èdè ní Nàìjíríà owó tó ń fẹ́ fi jẹun ní gan ju 7,000 lọ tẹ́ bá lọ sí trip bẹ́ẹ̀ babajọ́ kan mo lọ sí chicken something bẹ́ẹ̀ yẹn mi fẹ́ polówó kíní oníka nígbà mo dẹ̀ débẹ̀ mo fẹ́ break lọ́jọ́ náà ni mo bá náwó sí white rice wọ́n bu white rice mo bá rò pé kí n má jẹ white rice nìkan bá mi bu ẹ̀fọ́ sẹ́gbẹ̀ẹ́ àní ẹ bá mi mú turkey yẹn sẹ́gbẹ̀ẹ́ so mo máa ń like salad ẹ fún mi ní 2 portions of salad wọ́n bá fún mi nígbà tí wọ́n dẹ̀ máa mú bíìlì wá wọ́n bá sọ pé 7,000 kìíní kan nítorí kíní so tó bá yẹ pé 7,000 nǹkan ibi tá a rí tíjọba lè fi ṣe àkàwé nǹkan tó fẹ́ fún yàn nìyẹn nítorí irú ẹ̀ níjọba gbọ́dọ̀ fi ṣe àkàwé so that tán àwọn ẹ̀ bá fún mi ní 7,000 plus lóúnjẹ tí ò lè yó mi lọ́jọ́ kan tó yẹ pé mo fẹ́ fi break kò lè yó mi níṣẹ́jú yẹn náà mo kàn jẹ́ ni so tán bá lè ṣe 7,000 plus dá sí pé oúnjẹ ẹ̀ẹ̀kan ṣo ni ìjọba fẹ́ fún èèyàn lóòjọ́ so kó lè wá òkè tó bá tẹ̀ kán fún wọn lóúnjẹ kankan lóòjọ́ kan times 8,000 times 30 days kan arrange ẹ̀ fún wọn so a jẹ́ pé ẹnìkankan máa jẹun ẹ̀kankan ní lóòjọ́ kán dẹ̀ fowó kún owó àwọn òṣìṣẹ́ because ẹni tó ń gba owó jù nísìn ní gba 150 ó ń fi 90 wọ mọ́tò b2b tó ń gbé ẹ̀dọ́ náà mélòó ló kù fọmọ báwo lọmọ ò ṣe ní jọmọ lọmọ báwo ni kíní òun lẹ ṣe rí tí prank tí arákùnrin ẹ̀ ṣe tí màmá àti bàbá
tó ń gbé ọmọ wọn sílẹ̀ láti lọ sọ̀sọ̀kúsọ. Ìṣẹ́ ló fà á. Ìṣẹ́ ló fà á bàbá, ìṣẹ́ ni kò sí pé wọn mọ̀ pé kọ̀tán ṣe ò dá bẹ̀tì nísìn ihun tí ò tọ́ làwọn èèyàn fi ń yọ̀ ní Nàìjíríà. Ihun tí ò tọ́ tó ẹ bá rí ẹni tó ń sòtọ́ àwọn èèyàn ọlọ́jọ́ gbọ́ tiẹ̀, ṣùgbọ́n tó máa ti rí pé o ti páàkì irọ́ o gbé sílẹ̀, pákéjì fún wọn, pákéjì irọ́ fún wọn, pákéjì irọ́ ìná máa gbé. And ní Nàìjíríà mo rí pé wọ́n ti ń kú òlòkó pé kéèyàn máa tàn wọ́n jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá rí irú ẹ̀ báyìí gbogbo wọn máa tó ní àwọn fúnra náà tó máa jẹ́rìí inú tẹ́lì president kìíní ó fún wa 10,000 tèmi rèé 10,000 tèmi rèé 10,000 tó fún yẹn wọ́n fi gba ògbó 10 billion nínú ayé ẹ̀ ni tó bá mọ̀ kún fẹ́ ẹ̀pù lò tó fẹ́ ṣe ìjọba yẹn tí wọ́n bá tí ìnagbára kan kó mẹ́sẹ̀jì yẹn kú ńlẹ̀ 80,000 yẹn kan lọ kó sí inú epo tó bá kó sínú epo yẹn kan já wálẹ̀ láti 600 and kí náà ń pè bóyá kan fi síbi 250 fáwọn èèyàn. So in fact ìjọba wọn máa tó kárí mi lélẹ́yìí lójú tèmi, kárí mi ni kò ní túmọ̀ orúkọ tí wọ́n lè fún yẹn kárí mi, and then kárí mi yẹn ó ti wá Nàìjíríà tí wá gbọ́n jù bẹ́ẹ̀ lọ kò jẹ́ anybody mọ́ like irú èmi kò ní mínísí mi tó bá jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì lè bí nǹkan tí mò ń sọ yìí kọ́kàn gbọ́ ibi kan lọ jẹun ní any eatery kan jẹun ẹ̀kan ṣo and I'm sure wọ́n máa jẹun ju 8,000 lọ nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì lè wò tó máa fi jọ́jà àwọn èèyàn nìyẹn. So tí gọ́ọ̀mẹ̀ntì bá wò pé 8,000 oúnjẹ ìjókòó ẹ̀kan ni so kan ṣọ́ra torí àwọn ọmọ tí wọn gan náà wọn kì í jẹun 8,000 yẹn lẹ́ẹ̀kan bí oúnjẹ 25 bí oúnjẹ 100,000 léde làwọn ọmọ wọn ná so kan fi ṣírò ara wọn ọmọ wọn èèyàn náà ni àwọn tó fẹ́ fún ní 8,000 èèyàn náà ni so kọ́ máa kúkú fún anybody ní owó kan kó owó yẹn tó ẹ́ pé kan ṣo tí wọ́n bá fẹ́ ṣe nǹkan mẹ́wàá bàbá tó ẹ́ pé kan ṣo lèèyàn ṣe láṣeyọrí wọ́n máa yan onítọ̀hún yẹn pé Ọlọ́run sì máa fún lọ́gbọ́n ìmòye láti ṣe ìtókù so kan kó gbé 80,000 yẹn kan kó tó máa kó tán kan lọ bá wa kó sí wọ́n pe kíní epo tó bá lè kó sí orí epo yẹn so kan jẹ́ képo yẹn já wálẹ̀ wọ́n jẹ́ kó já wálẹ̀ bí 25,000 at 250 naira per litre so gbogbo èèyàn ló máa bó jẹ́ kan ṣo ẹ̀ náà ṣe kan rẹ̀ ṣe kí náà dúró kan má tẹ̀ ṣe nǹkan mímọ̀ kan máa fi kó lórí ìjọba yẹn Nàìjíríà máa sọ̀rọ̀ wọn lọ́ọ̀lọ́ọ̀lọ́ títí láíláí so instead of kan máa fẹ́ ṣe bí mẹ́jọ pé kọ́rí wọn bí èmi gba ìjọba Ahmed Tinubu ní ìmọ̀ràn gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run kó dẹ̀ yẹ pọ́ ọmọ orílẹ̀-èdè yìí tájọ wà lórílẹ̀-èdè yìí náà ni mo lè jẹ́ kan náà àwọn mẹ̀kúnnù bẹ̀tì ìmọ̀ràn tí mo gbà wọ́n ní pé owó tán fẹ́ fún mẹ̀kúnnù yẹn kán fún gbogbo Nàìjíríà gan ni mẹ̀kúnnù nísìn kán lọ kó yẹn sínú epo tán bá kó sínú epo instead of 600 naira kán kú jẹ́ gbogbo aká jẹ́ látara epo tábà jẹ́ látara epo ẹni tó ń gbowó oṣù so a rí owó ẹ̀ náà nítorí pé tán wá fi lè gbé epo sí bí 250 owó mọ́tò àdínkù ìtẹ́lómi fi 70,000 wọ mọ́tò lóṣù awé àmàbọ́ sí 40,000 àbí 30,000 owó tó kù yẹn kí gọ́ọ̀mẹ̀ntì fún at least nínú 70 wọ́n ti wọ mọ́tò 30,000 40,000 kù á jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì ló fún ní 40,000 láti fi jẹun. Bàbá yes sir. gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run kí ni èmi ń sọ fún yín kí lẹ́mí ń bá ẹ̀sọ́ nípa ìjọba tó wà ń ta yìí ìjọlọ́run ti ẹ̀kùn síra nípa ìjọba táwọn lọ́wọ́lọ́wọ́ kí lẹ́mí sọ fún yín. mà ṣe kèrè fèsì háìlì Bíbélì sọ̀rọ̀ kan sà ó ní bẹ̀rẹ̀ àkúnmọ́dẹ̀ ti lọ́bẹ̀ nǹkan tí mo rí lórí ìjọba lọ́wọ́lọ́wọ́ yìí ni pé wọ́n ní bìlísì kì í wọ̀lù kí Ọlọ́run má mọ̀ bìlísì kì í wọ̀lù kí Ọlọ́run má mọ̀ kò yé sí so definitely gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ Ọlọ́run mọ̀ sí wọ́n sọ̀rọ̀ kan nínú ogun ìdílé ogun máa ń gbé èèyàn rìn bẹ́ẹ̀ bóyá ìṣẹ̀lẹ̀ láyé èèyàn bẹ́ẹ̀ náà ló máa ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè ogun máa ń gbé èèyàn rìn lọ sínú ògo bàbá Nàìjíríà rìn ìrìn tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni so many things la máa rí nǹkan tá a lè ṣí àkíní náà ni pé tọ́lọ́run bá jẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì worú ọ̀rọ̀ yìí nìsín òye yẹn á yé wọn pé òkè ẹ̀ má àwọn pípò yìí náà ìkànnì wọn náà Ọlọ́run tún ló sọ̀rọ̀ yẹn ẹ má jẹ́ àkówó yìí fún ọmọ 80,000 yìí ẹ jẹ́ ká kú da gbogbo bílíọ̀nù tó jẹ́ kádà sórí epo so ká bá wọn kúkú mẹ́kọ̀ wálẹ̀ kúkú jẹ́ general gift fún gbogbo ọmọ orílẹ̀-èdè
so kò ní sí pé àwọn poor kan náà ń jẹ àwọn poor kọ̀ọ̀kọ́. bàbá yes sir. ipò tẹ́ni kan mú wálẹ̀ yìí nǹkan tí ìjọba ń sọ ni pé báwọn ṣe ń fi owó ràn wọ́n kùn nàìjíríà nìkan kọ́ ló ń lò wọ́n ń ta fún ghana wọ́n ń ta fún kútọ́nù wọ́n ń ta fún togo àwọn tí wọ́n yí wa káwọn cameroon àwọn kan náà ń gba epo nítorí púpọ̀ nínú àwọn alágbàtà wa yìí tó ń tepo yìí wọn ò ní ta fún nàìjíríà gan wọ́n ń gbé sọ́dá ni ìyẹn ń kọ́ sà. ìjọba ọ̀dọ̀ fẹ́ ṣe owó ló fò mọ́. bàbá ṣe bí ìjọba ni ìjọba ni nǹkan tó ń pè ní ìjọba náà ni pé kéèyàn wo nǹkan tó ń bó ṣe ń ṣubú lọ kán dẹ̀ gbé ọgbọ́n kalẹ̀ kò ní jẹ́ nìkan tó já àwọn amòye kán dẹ̀ wà bí wọ́n ṣe máa ṣe kìíní yẹn tí ò bá ti rí kìíní yẹn ṣe dásìkò kò sí ìjọba nìyẹn ṣe understand ó di ìgbà tán bá rí ṣe òun náà máa sọ pé yẹn ìjọba wà ṣe understand so tí gọ́ọ̀mẹ̀ntì yìí ò bá ti rí gbogbo bí epo ṣe máa dínkù dásìkò kò sí ìjọba nìyẹn you know so tí gọ́ọ̀mẹ̀ntì bá fi lè tọ́lọ́ bá fi lè gbé ọgbọ́n kalẹ̀ tó yẹ pé wọ́n fi rí ṣe nígbà náà àwa la máa sọ fún wọn pé a ní ìjọba kò ń ṣe gọ́ọ̀mẹ̀ntì ló máa wo rẹ̀ bí ìjọba àní iṣẹ́ tí ìjọba bá ṣe kò yẹ ìsà ẹwùjọ́ tọ́lọ́run fi dẹ́ ọ̀run ayé àwọn kan fi sí di kílẹ̀ mọ́ wọn tí stop kílẹ̀ mọ́ rí àwọn tó dẹ̀ fi sí di kílẹ̀ ṣú wọn tí stop kílẹ̀ ṣú rí àwọn tó fi sí di kójò rọ̀ wọn tí stop kójò rọ̀ rí àwọn tó fi sí di pé kí òṣùpá yọ kò tí stop ẹ̀ rí so tí ọlọ́run bá lè ṣe àkóso tó dẹ̀ ṣe àkóso yẹn tó ń fi afẹ́fẹ́ lásìkò ẹ̀ tó ń rọ̀jò lásìkò ẹ̀ tí gbogbo ilẹ̀ ò tí ì jìn dá sí pé ìjọba ọ̀run dúró gbérí kò yẹ yín sà náà tí ìjọba bá fi lè rí ṣe tí epo ìdín òun ni ìjọba wà wọ́n á wò ó tó ẹ pé títà tó ń tà jù òun ló mú káràlú máa jìyà nígbà téèyàn ò dára nílé tó lọ ń dára ń ta ẹdúná kí ni ẹ mú wá bàbá èèyàn máa stop títà ni ṣọ́nà yàn ní kí ìjọba fi gbogbo nǹkan ṣe ọrọ̀ ajé tán ni. bàbá bọ́lẹ̀ ṣe ń gbé sọdá ṣáà kọ́sọ̀mù sí lójú ọ̀nà ni. ó yà mí lẹ́nu. àbí. ó dàbí pé wọ́n ti fi ṣe pé ọmọ alágbára ni ó jẹun ta tọ́mọ alágbára bá jẹun ta àwọn ọmọ mẹ̀kúnnù wọ́n máa rí ẹ̀yin náà rí kó tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n á ní ìṣẹ́ kì í pààyàn ayọ̀ ní pààyàn bẹ̀tì ní Nàìjíríà nowadays ìṣẹ́ ló ń pa àwọn èèyàn ló ń destroy wọn ní ò jẹ́ kí wọ́n ti ẹ̀rí bọ́n ṣe rí mọ́ ẹlòmíì tẹ́ bá ti rí bí oṣù méjì tẹ́ bá tún padà máa rí kí ló ṣe máa báyìí ṣó síkì ní tẹ́ bá súnmọ́ ní òun ò síkì nígbà téèyàn lọ sí ibi iṣẹ́ sà ní Sùúrùlérè tó ń fi ẹsẹ̀ rìn wá sí Ṣàngó lẹ́fìrìdè ẹ̀dọ́nà ṣókò ẹrú kọ́ ló wà ní ẹ̀dọ́nà ó máa ti jí 3 o'clock ó máa jí 3 ó máa fẹsẹ̀ rìn láti Ṣàngó kó lè ní tọ̀kú 7 tó máa wọṣẹ́ ní Sùúrùlérè àbóṣòdì ojú ni ló máa tọ̀ lọ ó máa pàdé àwọn ọ̀daràn ó máa pàdé oríṣiríṣi torí àwọn máa ń lọ ní tíìmù ní tíìmù bá purọ́ kí gọ́ọ̀mẹ̀ntì kí at least gọ́ọ̀mẹ̀ntì gọ́ọ̀nà Lagos State kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá gbéṣẹ́ fún wọn á tún máa lọ inspect ẹ̀ mo forú kí náà ń pè wọ́n bàbá Túndé Fáṣọlá that's why mo gbórí òyìn fún nígbà tí bàbá ẹ ṣe kí bàbá Ahmed wọ́n ṣe jẹ́ kínní wọ́n ṣàwá sí tòsí ojúde ọba wọ́n ṣàwá káàkiri náà kán wá lọ́jọ́ kan ní Jàjí kán gbé ẹlikọ́pítà kán lọ gbé ojú irin tí tírèèdì máa fi lọ láti Ṣàngó lọ sóṣòdì kán wo bí àwọn èèyàn ti ń tì mọ́ ọ̀bẹ lọ́wọ́ wọn àdá lọ́wọ́ ẹlòmíì torí wọ́n bá pàdé ọmọ ta káwọn náà lè fáìtì fún ara wọn wọ́n máa fi ẹsẹ̀ rẹ̀ tó bá dẹ̀ tún di 6 o'clock tí wọ́n ti jáde ẹlòmíì òṣòkò wọ mọ́tò mọ́ ẹsẹ̀ tó fi rìn láti 3 tó fi dé Mùṣín ẹsẹ̀ yẹn náà ló máa fi rìn bọ̀ ó dẹ̀ tún padà sí Ṣàngó àbí 4 bàbá nǹkan ẹ̀yẹ ń ṣẹlẹ̀ lójoojúmọ́ nílùú tó nọ́ba tó níjòyè tí gọ́ọ̀mẹ̀ntì ń púrúfù pé Ọlọ́run rán òun tọ́lọ́run bá wọn ẹ̀ àwọn mẹ̀kúnnù náà máa mọ̀. bàbá àdìsọ́tọ́ lèdè ìfẹ́ ń ṣe lọ ní ṣọ́ọ̀ṣì ẹ̀dárúkọ nọ́mbà ẹ̀dárúkọ àdírẹ́sì àti ibi tí ẹgbẹ́ Ọlọ́run á kọ́ wa ṣe gbogbo nǹkan tí mo fẹ́ sọ fún gbogbo ọmọ Nàìjíríà níbikíbi ẹ ká máa fàdúà àdúà máa ń yí nǹkan padà ọwọ́ Ọlọ́run kó lọ kó sí wọn nínú bàbá ẹni kọ̀kọ́ ló wà bẹ̀ àwọn èèyàn kan náà kún wà lẹ́gbẹ̀ẹ́ àwọn ọ̀dájú kan wà lẹ́gbẹ̀ẹ́ ẹwọ ẹ fún wọn jáde láfọ́ 5,000 ṣé Buhari fún wọn lówó ni ẹ̀yẹ fún 5,000 tẹ́ fún wọn kí nìkan irọ́ ló ń pa òun dẹ̀ fi gba contract 25 trillion kán dẹ̀ lo 5 trillion ṣe contract kan gbé ìtókù kan pín
nǹkan tó ń fẹ́ ṣe nìyẹn àwọn ẹ̀ẹ́dẹ́ gbẹ̀gbẹ̀ fún ọ ẹ̀ẹ́dẹ́ fún ọ igi kò dẹ̀ dágbó ṣe bàbá yẹn ni kú wà kún fún ẹ̀mí kọ́ má bàa àsìkò ẹ̀jẹ̀ ṣùgbọ́n àsìkò ọlọ́run ti ṣe ń bọ̀ gẹ́gẹ́ bọ́ ọlọ́run ṣe sọ mo gbàdúrà fún gbogbo yín tó ń gbọ́ mi àsìkò ọlọ́run ṣe ń bọ̀ yẹn kò sí pé èèyàn kan gbọ́n èèyàn kan gbọ́n bàbá epo tẹ́ ń pè ní kìíní tó bá wọ̀n kán gbé lọ sókè kó wà ní 10,000 per litre tásìkò ọlọ́run bá dé ẹni ẹ máa mú dé ní ẹgbọ̀n wo ṣe mọ̀ pé tẹ́ bá lọ wo 2 King chapter 1 ẹ̀rí 2 King chapter 1 verse 1 ọ̀rọ̀ kan jáde ó ní no 2 King chapter 7 verse 1 ògo ni forúkọ a ń ṣe program 41 days sí lọ lọ́wọ́ key of success ní number 8 ọmọbọgẹ ní Akíọdé Òdùdúbágá Lagos number 8 ọmọbọgẹ ní Akíọdé Òdùdúbágá Lagos so program yẹn ṣe lọ lọ́wọ́ láago 9 sí aago 12 má jẹun wá tó bá fẹ́ rí ojú rere yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́lọ́run mi gbàdúrà á dẹ̀ gbọ́ tiẹ̀ náà so kò sí tó gbé wá tọ́lọ́run mi ò ní tọ́ ìyanu á dẹ̀ ṣẹlẹ̀ ìyẹn dúró síbẹ̀ a ti bẹ̀rẹ̀ Friday méje nísìnyí àti ṣe kan kọjá now ìkejì ló ń bọ̀ yìí má miss Friday yẹn Friday ayọ̀ Friday bùkún Friday ìdùnnú ni tí gbogbo èèyàn rí ojú rere Ọlọ́run lórúkọ Jésù ìyanu á ṣẹlẹ̀ now o lè pe nọ́mbà mi tí wọn náà bá kéèsì ara ẹ pé ó di dandan èmi ló kàn kí n rí ògo lò ó di dandan màá rí ògo mi lò màá dẹ̀ ṣe rere bí gbogbo ẹ̀ wọ́n kò ní wọ́n fẹ́ mi Ọlọ́run bí àkàndé Olódùmarè tó o bá fẹ́ kó má wọ́n fún ẹ lẹ́yìn part of country tó bá wà pé nọ́mbà yìí ẹ̀mí Ọlọ́run á tú ẹ sílẹ̀ Jésù Olúwa wa 070 360 38757 070 360 38757 àti 091 356 42057 WhatsApp number mi yẹn 091 356 42057 lórúkọ Jésù Nàìjíríà dára Jésù Olúwa wa.